lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ìrù ẹkùn security network tó ń jà ràn-ìràn ṣe rí kinní yẹn da kò dẹ̀ tún da torí mo ti rí oríṣiríṣi èèyàn tó ń sọ̀rọ̀ tán ní kò da àwọn ò fẹ́ ṣe rí èmi ò lè sọ pé mi ò fẹ́ o torí ọ̀nà méjì ló pín sí ọ̀nà àkọ́kọ́ ni pé tó bá ṣe kinní yẹn ó máa hẹ́pù àwọn ìlú kéréje táwọn ará bí tán ti lọ ń kó wa lọ́mọ torí àwọn ìrù ẹkùn wọn á lóògùn ìtorí ọlọ́pàá ò lè sèèfù wa lẹ́nujọ́ mẹ́ta yìí mọ́ sójà gan ẹ̀mí wọn ò gbé àti ẹ̀gbọ́n páwọn ará bí lọ ká sójà mọ́ báràkì wọ́n pa gbogbo wọn wọ́n mú wọn ní bóyá lókè ọ̀yà lọ́hùn àwọn ìrù ẹkùn wọn á lóògùn wèrè dẹ láfi ń wo wèrè àwọn ará bí náà lóògùn torí a rí fídíò bí tán ti yìnbọn mọ́ra wọn tán sì kú so at least kí nìyẹn máa sèèfù wa díẹ̀ táwọn ará bí bá ti mọ̀ pé ìrù ẹkùn ti wà nílùú kéréje wọn ò ní lè wọ ọbẹ̀ mọ́ so ọ̀nà tí mo fi support ẹ̀ nìyẹn ọ̀nà tí mi wá fi support ẹ̀ ni pé tẹ́ ẹ bá rántí ní 2003 nígbà tí OPC ṣe mọ̀ pé ìdí tán fi gbé OPC kalẹ̀ irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà làwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn náà fi ní kán gbé OPC kalẹ̀ tó máa jẹ́ tiwantiwa tí wọ́n á lè mú àwọn olè àwọn tó jẹ́ pé alábọ̀dé ni wọ́n tó ń dalẹ̀ Yorùbá láàmú nígbà yẹn tí OPC dé OPC kọ́kọ́ ń ṣe dáadáa ìgbà tó yá àwọn OPC yẹn náà wọ́n oppress àwọn tán ní ká máa protect àwọn náà wá yàtọ̀ sọ́lọ́pàá tó ń oppress wa mọ́ ìgbà yẹn làwọn ọlọ́pàá wá ṣe kí ni náà bẹ̀rẹ̀ sí ni máa arrest àwọn OPC káàkiri torí ìwà burúkú ọwọ́ àwọn OPC nígbà yẹn gan ó wá tún pọ̀ ju àwọn ọlọ́pàá tá à ń bú nígbà yẹn lọ and that was 2003 president wa nígbà yẹn bàbá wa Olúṣẹ́gun Tinubu Olúṣẹ́gun Ọbásanjọ́ nígbà yẹn bàbá yẹn wà forced láti give order wípé tó bá ti mú OPC kan arrest ẹ̀ fídíò yẹn ẹ jẹ́ kí n play fídíò yẹn fún yín 2003 bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní pé tó bá ti rí OPC kan arrest ẹ̀ wọ́n ní tó bá ti rí terrorist kan pa táwọn ọlọ́pàá bá rí terrorist kan pa wọ́n táwọn sójà bá rí terrorist kan pa wọ́n kọ́ má tiẹ̀ dúró pé wọ́n fẹ́ arrest wọn wọ́n wá ní tó bá ti wá ráwọn OPC o ìpè kan arrest àwọn OPC ìpè kí gbogbo OPC gangan fúnra rẹ̀ kó lọ surrender rẹ̀ ní police station ẹ wo fídíò yẹn kó má dàbí rọ. Acted according to the instruction they have been given that any criminal should be shot at sight. But now they have even got additional instruction. Anybody who calls himself OPC should be arrested, or if he doesn't give himself to arrest, he should be shot at sight. We cannot allow this country to be taken over by hoodlums and criminals. ẹ ti rí fídíò tí mo sọ báyìí ṣé kì í ṣe pé irú rẹ̀ ó tún padà ṣẹlẹ̀ tí ìrù ẹṣin àbí ìrù ẹkùn security network tó bá ṣẹlẹ̀ ṣé kì í ṣe pé irú rẹ̀ ó tún padà ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ìrù ẹkùn yìí kó má jẹ́ pé àwọn ìlú kéréje tó bá kó wọn lọ kó má jẹ́ pé àwọn gangan náà máa rèpù àwọn ọmọ wa nínú igbó kó má jẹ́ pé àwọn gangan wà tún gbàbọ̀dè tó jẹ́ pé àwọn gan náà máa wá ṣe agbódegbà fáwọn ará bí ṣe rí Nàìjíríà tí ẹ bá ti gbé agbára fún àwọn èèyàn nígbà míì wọ́n máa ń ṣìlò ẹ̀yin ìjọba wa ẹ rò ó dáadáa kó má tún dàbí ọ̀rọ̀ OPC ayé ìgbà yẹn tó jẹ́ pé àwọn ọlọ́pàá àwọn ìjọba ló tún ní kọ́lọ́pàá lọ máa arrest àwọn OPC nígbà tí wàhálà wọn pọ̀ jù èmi sọ yìí mo dúró náà o Ọlọ́run bá a dá sọ̀rọ̀ ìlú wa o ìlú wa kò ní bàjẹ́ D-Wonder ló sọ̀rọ̀ the king of analysis ó ti lọ báyẹn. títẹ̀ tí gbé tí ń wò mí ojú yóò ní fọ́ o pàápàá tẹ́ jẹ́ ọmọ Yorùbá Odùduwà ẹ jẹ́ aṣáájú bá a sọ̀rọ̀ bá mi share bá mi like bá mi comment ojú òpó owó ìdíngí odò àrẹ o àáwí tiwa bá a wí àákú bá a sì sọ ọ̀run là ń lọ bá a sọ gbọ́n náà lọ tì wọ́n mọ́lé déédéé bá a sì sọ bẹ́ẹ̀ pé kàtà sọ pé ó dáa déédéé mọ́ àwọn ọmọ Yorùbá mo fẹ́ bá wí ẹ̀yin bàbá wa ẹ̀yin kábíyèsí wa mo sọ ń gbà kan lórí ètò mi kan nípínlẹ̀ Èkìtì lórí ètò iléeṣẹ́ rédíò kan bẹ̀ nílùú Ìdó Èkìtì ètò Tọ́ba ti joyè mo ní jà àgbà làwọn ọba ń jà kiri èmi làgbà èmi olórí aládé
ara ọkọ̀ ẹ̀ di emperor di mayor di gbáǹdà wo gbogbo ìranù náà kábíyèsí wa ń bá kiri bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ bọ́ ti lágbára tó wọn tó inú chairman local government bẹ́ẹ̀ gbogbo agbára tán ní pátá ìjọba ti gbà lọ́wọ́ wọn ó ti lọ́wọ́ di kòròfo ariwo náà ṣá ni wọ́n máa pa kí ló ṣe wá àwa Yorùbá kí ló ṣe wá tà ní rònú náà kí ló fi dé tó jẹ́ pé ìkéde àánú lásán la níbi àti bíi ti àjàkálà ibo mò ń lọ gan ẹ̀wọ̀n àwọn ọmọ ìtàn kó lọ láti bíi ọ̀sẹ̀ bíi méjì pé ò sọ̀rọ̀ wọ́n ká àwọn ọmọ lọ láti bíi ọ̀sẹ̀ bíi mélòó kan ṣé ọ̀rọ̀ àwọn ọmọ yóò rí dàbí ọ̀rọ̀ táwọn ọmọ ṣé bọ́ọ̀gì lẹ pé nígbà ìjọba Goodluck dèníyàn màrí wọn gbà pé mọ̀ wọn ò rí wọn gbà mọ́ o kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sínétọ̀ Natasha arábìnrin ó ju fọ́tò àwọn ọmọ ẹ̀ ó ju síta wọ́n ti na àwọn ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni máa kó àwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin ayé ń ṣe wọn lẹ̀ Yorùbá a sì ronú ogun èmi làgbà èmi ni bàbá ọba èmi làgbà ọba èmi olóyè aládé èmi ni méjọ̀ èmi ni méyọ̀ èmi ni emperor gbogbo èrè la kábíyèsí wọn bá kiri kábíyèsí àwọn Yorùbá ò rí yín fín wàláì gbogbo yín bá kábíyèsí mi ò bá dá àwọn ọmọ ìjọba aṣọ wa máa lẹ̀ wọ́n lóko Ọlọ́run wọn kò ní di èèyàn bíi ogójì ọmọ ogójì lọ nílùú kan wọn kò ní di ọmọ bíi ogójì àti tíṣà àtàrà lé wọn kó wọn lọ àwọn ọmọ wẹ́wẹ́ àwọn ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn àwọn ọmọ tí ẹgbẹ́ ìyá wọn fi ogún ojú tán délé ìwé ní àpẹ́ ṣáà lọ́wọ́ ẹ̀ tí wàá dé káwá mú gàrẹ́ bí káwá jà bí káwá lọ sóko wọ́n sì kó wọn láti bí ọ̀sẹ̀ méjì àárín nǹkan kan ṣe sí i ǹjẹ́ ìyá pa àwọn Fúlàní oníbi tán béèrè ọ̀rọ̀ òṣèlú ti wọ́ o wọ́n fẹ́ fi ní ìjọba kan lára lóòótọ́ ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìsín ǹjẹ́ Mákindé lè ra ìpolongo pò fẹ́ di ààrẹ mọ́ gbàtà kọ́ ọmọ lọ́dọ̀ ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ wọ́n ti ń jẹ́ ká mọ̀ pé ìjọba Yorùbá ò dáa bó ti jẹ́ pẹ́ síbẹ̀ náà àwọn olóṣèlú táwọn sọ yìí ìjà wọn ò ṣeé gbé èbí bí nǹkan ṣe tó yìí wọ́n sì ń jagun primary wọ́n dìbò primary wọn fẹ́ mọ̀ orin tí orin bá ń bámú láyó àwa ò mọ̀ bẹ́ẹ̀ pé pọ́ mẹ́nìkan bámúbámú láyó àwọn táwọn sọ yìí Fúlàní wọn ti yí wa po kò síbì kan lẹ̀ Yorùbá tí wọn ò sí ẹ bá fẹ́ mọ̀ yẹn lọ sí gáràjì tó ń ṣe ọ̀kadà ẹ mọ̀ pé kìkìdá Fúlàní ló wá ń ṣe ọ̀kadà gbogbo ọ̀kadà kan lọ́jọ́ kan Ọlọ́run ló kó mi yọ ẹni tó gbé mi ìlú yìí ń bẹ ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú ìní Ìgòbà gbogbo ọ̀kadà ẹ̀ mò ń lọ sí ọ̀nà òsì mo wá ń wo afẹ́fẹ́ kan fẹ́ ni mo wá ń wo abẹ́ agbádá ọlọ́kadà yìí Fúlàní ni àdá wà lábẹ́ agbádá ẹ̀ bí àti èmi mo ti débi tí mò ń lọ ní àmì nínú mo ti débi tí mò ń lọ gbowó ẹ̀ máa ń lọ àdá ń bẹ lábẹ́ agbádá yẹn fi ń ṣe ọ̀kadà àdá àti kí ẹ tó fàdá ń ṣe ọ̀kadà tó fàdá sábẹ́ agbádá tó ń gbé èèyàn bí nǹkan bá ṣẹlẹ̀ ṣé kò ní pa olúwa ẹ̀ wọ́n ti yí apò tán ohun tó kù ká máa gbàdúrà èyí ṣẹ̀bi wọn àwọn ọba wa pẹ̀lú wọn àwọn olówó wa pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tán pa wọn sínétọ̀ lẹ́pọ̀ ní oko màálù tán pọ̀ Fúlàní síta bá wọn sí àwọn ìlú kan bẹ wọn ní ìgà Fúlàní pé Fúlàní Yorùbá Fúlàní Ìlọrin kí ló jẹ́ Fúlàní Ìlọrin Fúlàní jẹ́ kò sí kí tó ń jẹ́ Fúlàní Ìlọrin ìwà ọmọ ta kò ní tọ́ka pọ́n ìwà tí ń bẹnu ńlá ejò bẹ́ẹ̀ ní bẹnu kékeré kò sí yàtọ̀ nù wọn láyé àtijọ́ bàtà kéré a máa kọ tẹ̀lé màálù lẹ́yìn àtúndà màálù korò labalábá korò láì sí bó bá kọ màálù korò ó lọ́nu àdáni wọn fi bẹ́ẹ̀ olúwa rẹ̀ gbogbo kan jẹ́ mẹ́ta tí ó da màálù kọjá ní oko olóko ó sì mú gbogbo olóko ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ tó ṣá wọ́n ṣá fún màálù wọn wọ́n tún lérí wọ́n tún gbàdúrà pé ẹ bá wá gbà wọn àmà ṣá omu oko olóko tẹ́ni ẹ lọ yáwó ṣe ó fún gbogbo ẹ̀gẹ́ ẹbẹ̀ ń ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ fún màálù tí èsì àwọn olólùkọ a sì dákẹ́ ọmọ Yorùbá gbogbo kọ́lá jẹ́ mẹ́ta tí Sunday Igboho olóyè Sunday Igboho tó ní òun fẹ́ gba àwọn èèyàn fún ìlú ẹkùn jájá pé nínú comment ẹgbẹ́ fún yín níyìn kankan gbọ́ díẹ̀. mo ń fi àsìkò yìí fi ń sọ fún gbogbo àwọn Yorùbá káàkiri àgbáyé pé security tí mo dálẹ̀ ìlú ẹkùn security network orúkọ tí mo sọ tí mo dẹ̀ register tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n lẹ̀ ti gbà wọlé so mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ̀dé akíkanjú jù mí lọ tẹ̀dé mi náà jù lọ ká fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ so mo fẹ́ kẹ́dé ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta
láti flush gbogbo ní reserve wa because a gbọ́dọ̀ fàyè gba àwọn people yìí wọ́n gbalẹ̀ wa géèmù náà lè fẹ́ gba òṣèlú nìyẹn bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn jíyàn pé kọ́ wọn da ìjọba láàmú wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kí wọ́n sọ pé ẹni pé gbogbo gbòòrò wà òkè ilẹ̀ Ìbàdàn fararọ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá àtẹ̀lé ọmọ ẹni ti bẹ̀rẹ̀ káfílẹ̀ tẹ̀sí ìjọba ẹlòmíì so ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú wọ́n kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lè ti máa ń pààyàn tí ń jiyàn tó tẹ́rọ́rìsì ni ṣètò stand ó lè mọ jẹ́ Fúlàní nìkan gan so ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa mọ bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ ọmọlé ẹ̀kọ́ mọ̀nà ẹ ò ní lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ wa mọ pa wá kẹ mọ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo yẹn brọ́dà mi ẹ mọ̀ jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú gbogbo ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tẹ̀ ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ìjà ẹ̀sìn Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bá ráyè àwọn oníṣẹ̀ṣe rẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn èèyàn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa so ìyẹn ni kẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nẹ́ jọ ń gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́run bẹ̀ wá so irú ẹkùn security network ni ìmúdásílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ́n tó bá fẹ́ join voluntary mi kò ní nǹkan ṣẹ́wó fẹ́ni kankan so a lè máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pè wọ́n wọ́n connect mọ́ coordinator local government yẹ tó lọ join ìwọ́n tó bá wù ní o voluntary ni o is by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọ́mọ bá sí apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù nífẹ̀ẹ́ òtún là wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan níkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flọ́ọ̀sì gbogbo nu rìsáàfù wa pátápátá anybody tá a bá ti bá nu rìsáàfù wa kírímínà yẹn. inú kọ́mẹ́ǹtì tí ẹ pé eléyìí tí mo mú wáyé ǹjẹ́ jẹ́ pé lára àwọn ọmọ Yorùbá ló tún ṣépè níbẹ̀ fún Sunday Igboho ìka tí ẹ̀ dá pé wọ́n rẹ ìbọn wọ́n yìn pa Sunday Igboho lọ́mọ Yorùbá òní dá fún ìtọ́pẹ́ ń dalẹ̀ Yorùbá ayé gbogbo àtọ́pẹ́ ń bẹ nídìí kílẹ̀ Yorùbá dọ̀ ayé wọn ò dẹ̀ ní dáa ìbá ṣe sínétọ̀ ní ìbá ṣe gọ́ọ̀mẹ̀ ìbá ṣe ṣáàmà ẹni yóò kó ṣe pé ẹni ẹ̀ ní jẹ́ kí ọkàn ọmọ Yorùbá ó balẹ̀ ọkàn yóò ní balẹ̀ ọkàn yóò ní rojú kò ní ráyè àsìkò ìpé tó ká máa ṣe fún yín ẹ̀yin olóòtú bá ti ń bẹ nípò yẹpẹ ẹ̀jẹ̀ kílẹ̀ Yorùbá ó dáa tí iná ò dẹ̀ ní dáa tọmọtọmọ àwọn ọmọ tí ń gbádùn àwọn mẹ̀kúnnù ni ò lè sùn tá à lè wo iléèwé gan wọn bá àwọn ọmọ lẹ́rù iléèwé tó bá ń bẹ nílùú oko wa ní sìn wàhálà ni eléyìí ti bẹ láàrin ìgboro gan wàhálà ẹnujọ́ mẹ́ta lẹ́kìtì mi tí wọ́n mọ̀tọ́ mẹ́sìn sáyé kiri wọ́n dé ọmọ má lè dúró kàwé mọ́ tábà tí wọ́n gbọ́ pé Fúlàní kọjá báyìí pẹ́rẹ́ wàhálà dé àwọn sì rí tán ṣàlù kiri àdúgbò yìí gbogbo iṣẹ́ burúkú ló kọ́ wọn máa bá mú mọ́tò ogun nìsín ìbọn náà máa lòdù kún bẹ̀ kí ló dé ẹ̀yin gómìnà wá síbẹ̀ náà wà arúgbó òṣèlú arúgbó ìbò lẹ́ńpa tó bá tẹ̀ jẹ́ pọ̀dọ̀ yìí náà lọ́kọ́ lọ́ máa gbé àwọn ọmọ yìí bá dà ṣùgbọ́n àwọn ológun kúrò tó ronú àwọn ọmọ mẹ́kún tí ò jẹun yóò náà máa lọ gbẹ́ ká máa 100 million wá ẹ tó rí 10,000 tó tẹ 1,000 tó máa fi jẹun ẹ wọ àwọn tán kò fẹ́ bá wo ìṣòwò àwọn tán kò yìí ẹ rí i pé elébi ló pọ̀ nù mọ̀lẹ́bí wọn. àwọn bàbá wa kan jẹ́ àlejò mẹ́ta yìí wọ́n rán oògùn wọ́n rán àfọ̀ṣẹ́ńṣẹ́ akọ tó fi wọ́n ṣe ẹ̀yẹ ẹ̀yin pásítọ̀ kílẹ̀ ń ṣe. ìbá ìmúmi ní ìnẹ̀lẹ́gbẹ̀ àlejò ń bàdàn àlejò gúnmi àti ẹ̀rọ ọ̀gá wa kan sọ̀rọ̀ táwọn kò bẹ́ẹ̀ èèyàn gidi ni oní tó bá ń ṣe ìpàdé gúnmi torí owó ẹ̀talẹ̀ Yorùbá ẹni fowó ṣe nǹkan rẹ̀ ẹ wo tọ́ọ̀ dé dúró nìsín wọn kọ́ kúrò ọmọ múra ni ẹ bá lè ṣoògùn kó ṣoògùn ẹ bá lè lọ sílé aláwọ̀ kó lọ sílé aláwọ̀ ẹ lọ sílé àfa kó lọ sílé aláfa ẹ bá lọ ṣọ́ọ̀ṣì ló bá lè lọ kó lọ wọ́n ti nǹkan tán fẹ́ ti bẹ̀ sí bọ́ sí fún wọn Fúlàní ò fẹ́ kàn ṣe ẹ̀sìn ọkọ mọ́ ṣé ẹ lè ṣe ṣọ́ọ̀rù mọ́ yẹn pásítọ̀ kò sí ìsọjí ìtàn àgbàgbọ̀n òfin bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ kò sí mọ́ èmi ìsọjí ìtàn àgbàgbọ̀n ti fún káwọn kan lọ ní Èkìtì nípínlẹ̀ Kwara láago 6 rọ̀lẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀mọ ìbàdàn ti lọ yìnbọn pa wọ́n bẹ̀rẹ̀ kò sí ṣọ́ọ̀rù mọ́ oúnjẹ ti ń dínkù èdè ẹ̀bẹ̀sìn kún fún àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ kọ́ wa láti délé lẹ́dẹ̀ ilẹ̀ Yorùbá ti dàrú tán yányán wọ́n sì ti yí wa po Sunday Igboho ẹkú iṣẹ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ bí bá lè gbìyànjú tí ń dé tàsìkò tó Ọlọ́run pẹ́ dàgbà ẹ̀ máa lọ ó kọ́ ti wà ní ìwé ìtàn títí láéláé ó lo ṣe tó bá ń ṣépè kó máa ṣépè fún orí rẹ̀ àríkì iṣẹ́ bá ti ṣẹ́gi tó máa rí àrẹ máa fi gbé ẹ bá ti ṣépè fún orí àrẹ máa fi gbé
bí òkètè gan bá ti jì báyìí wà ní jì lé wọn fún àwọn gbé ni ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ wọn bá ti gbé bá máa fi náà gbé ni gbogbo ẹgbẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá yìí Fúlàní gbogbo ẹgbẹ́ fẹ́ dalẹ̀ olú Yorùbá rú ilé àtọ̀nà yóò ní rojú mo dúró báyìí náà àwùjọ Sunday Igboho Jagede gbòdòkọ tó èmi jẹ ẹ bá mi share ẹ like ẹ comment ó lọ fà ojú òpó ìròyìn dídí Oòduà rè ó gbọ́mọ Oòduà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹ bá ní kó bàjẹ́ ilé àtọ̀nà yóò bàjẹ́ ni Olúwa ló gbọ́n àwa ẹ̀dá agbóhùnwọ̀pọ̀. ìwé ìròyìn díngí Oòduà ìwògbè ọmọ Odùduwà. ọmọ ìyá mi Sunday Igboho presently nílẹ̀ Yorùbá ní tó dájú ni pé a need the security outfit tiwa tí ò ní jẹ́ pé Christian ní tiwọn Muslim ní tiwọn traditionalist ní tiwọn èyí tó bá ti kọ́ mẹ́sìn kan lásìkò yìí wàláhì fìtínà ni ó gbẹ̀yìn ẹ̀ àmì lè tó bá jẹ́ pé gbogbo ẹlẹ́sìn ní bẹ́ẹ̀ a lè manage ẹ̀ a need ẹ̀ fún territorial integrity and territorial security ìlú wa ó ṣe pàtàkì ká ní àwọn kan ti ṣiṣẹ́ kọjá kí ti ìrú ẹkùn ó tó dé àwọn OPC wọ́n ti jagun kọjá ẹ wojọ́ wọn lọ lọrin ẹwọ́n tójú wọn rí ẹ wojọ́ tí wọ́n àtàkì wọn lẹ́kọ̀ọ́ OPC kún àkérènú ayé nígbà yẹn títí dòní àwọn Àgbẹ̀kọ̀yà ti síwájú wọ́n ti padà kọjá wọ́n ti gbalẹ̀ Yorùbá lẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà nígbà táwọn tí mẹ́tàpá kan wọn ò tí ì dà Àgbẹ̀kọ̀yà ń dómì láwọn tí wọ́n dira wọn gan tí wọ́n ṣera wọn lọ́kùnrin wọ́n ti gbara wọn sílẹ̀ kó tó wá di pé ìrù ẹ̀kùn dé àwọn oríṣiríṣi kódà àwọn Àmọ̀tẹ́kùn tíjọba dá sílẹ̀ àwọn náà ṣe bẹ́bẹ́ ẹni tí ò bá mọ nǹkan ni ó sọ pé wọn ò ṣe bẹ́bẹ́ ṣe ìbọn tí ń bẹ lọ́wọ́ báńdíìtì ní bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn ni àwọn ẹlẹ́ni ń sunú gbó wọn ń sun ojú ọ̀nà bí ó ṣe mọ ní ó mọ àwọn náà try wọ́n ti ní gbìyànjú ọwọ́ àkàn ìrù ẹ̀kùn báyìí ìrù ẹ̀kùn ní sílébù mẹ́sàn-án méje IRUEKUN ìrù ẹ̀kùn méje ni àfi kẹ́ ẹ padán méje fún wa kì í ṣe idán abracadabra mọ́ sọ o kẹ́ ẹ ṣe solution tí ó fà wá yọ jáde nínú tó ń bẹ́ńlẹ̀ yìí ara nǹkan tá a wá gbọ́dọ̀ ṣe kí n sáré kà ẹ̀yin ìrù ẹkùn mi ní máa dárúkọ olóyè Sunday Igboho mọ́ torí ẹ̀ ti dódìdí ìrù ẹkùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn ọba tẹ́ ẹ bá ń bájà o ẹ lè dáṣẹ́ ìṣe o ẹ reconcile pẹ̀lú àwọn gómìnà tẹ́ ẹ bá jọ ní ọ̀rọ̀ pọ̀ bíjà bá ń bẹ láàrin gómìnà àtààrẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n bí ẹni tó wà láàrin ìyàwó méjì mẹ́ta mẹ́rin òun kálukú ló níbi tó wúlò sí yóò níjọ́ tí kọ́nà káàyàn mọ́ tó pé kò sẹ́ni tí ó ṣe é fún èèyàn ju gómìnà lọ ipò tí Ọlọ́run gbé olóyè Sunday Igboho sílé ní ó ti kú ọlọ́rẹ̀ ẹnìkan ti dọ̀rẹ́ gbogbo ayé irinṣẹ́ tó kù tó nídìí láti kọ̀wé ìtàn òun lélẹ̀ tó tẹ̀ lọ́wọ́ yìí bí Tinubu tó bá tíyàn lẹ́yìn bí Ìgbòkè sì di ti ń bẹ lẹ́yìn èèyàn ni o torí kì í padà lẹ́yìn ẹni tó bá mọ̀ kó dúró déédéé àmọ́ bó ni wọn ò ṣe nílò ẹ for political game bó ni wọn ò ṣe nílò ẹ láti fi àtáàkì àwọn olóṣèlú míì n ti ń tán léegun ọdún n ti ń tán lọ́dún iléyà ọmọ ilé mọ́mọ́ gan yóò padà rẹran jẹun bó ni wọn ò ṣe nílò ẹ against àwọn political parties míì tó dẹ̀ ṣiṣẹ́ tí wọ́n gbélé ẹ lọ́wọ́ tí gbogbo ayé ò rí pé yes ọgbàlẹ̀ Yorùbá sílẹ̀ ọkùnrin 25 ni adopt ẹ bí ṣe wulẹ̀ kó mọ̀ àmọ́ o àárín àwọn olóṣèlú tó wá sí Ọlọ́run nìkan ni ó kọ́ ẹ lọ́gbọ́n tó fi rí lò ẹ̀yin ìrù ẹkùn ẹ lọ reconcile pẹ̀lú àwọn tí mo wí ẹ wá gbìyànjú ẹ náwó ọ̀fẹ́ sáwọn Àgbẹ̀kọ̀yà ẹ náwó ọ̀fẹ́ sáwọn OPC kódà báwọn kan ò gbà ti yín ẹ náwó ọ̀fẹ́ sí wọn ẹni tó bá gẹṣin ní kí ẹni tó wà nílẹ̀ ẹlẹ́ o ẹni tó gẹṣin ò tún gbọdọ̀ retí kẹ́ni tó wà nílẹ̀ ò kíhun ìgbà tí yín lóde yìí Ṣẹ́ríkí ń gómọ̀ Sàmánì ń gómọ̀ bó o lẹ́sẹ̀ fà wọ́n mọ́ra àtàwọn Àmọ̀tẹ́kùn tẹ́jọ́ mọ̀ ṣiṣẹ́ pọ̀ tí ò fi ní sí sabotage ètò burú jù ní sabotage làwọn tí wọ́n bá ń bẹ nínú ìlú téèyàn ti operate ó burú gan. Number 3 tó bá recruit àwọn èèyàn eléyìí tí olóyè sọ yẹn tó ní everybody gbogbo ọmọ Yorùbá ẹ máa lọ gba fọ́ọ̀mù lọ́fẹ̀ẹ́ àìmọye ẹni tí èsì ran Yorùbá tó ti di Yorùbá ẹ̀jẹ̀ aburú wọn ò lè tán lára wọn àwọn èèyàn kọ̀ọ̀kan tó ní ní state kọ̀ọ̀kan ni ó jẹ́ kán wá àwọn èèyàn jọ àwọn tí wọ́n malé wọn tán mọ̀nà wọn tán mọ̀ràn wọn tán bá dáràn tán wọn tán mọ ibi tí wọ́n trace sí àmọ́ ká kó gbogbo ẹ̀ pọ̀ kì í níyì. Number 3 àbí number 4 olóyè Sunday Igboho téèyàn bá ti wà too available jù èèyàn wà too cheap
Stop making yourself available everywhere. Gbogbo interview mo ti sọ láìmọye ìgbà, alágbára ìbínú tán, alágbára ìsọ̀rọ̀ tán, gbogbo tó bá ń lọ láàrin ìwọ àtààrẹ, tí bá ń lọ láàrin ìwọ àtàwọn gómìnà, kò ń ṣe nǹkan tó yẹ kó dórí afẹ́fẹ́. Inú ti gbọ́dọ̀ jìn báyìí, torí kò sẹ́ni ó dùn máa forí ẹni. Nínú tó olóṣèlú ó easy fún wọn láti gbé èèyàn gẹ̀sìn, ó easy fún wọn láti rí èèyàn bọ̀. Ọlọ́run ò ní já ọ bọ̀. Má wà available ní gbogbo òde. Má wà available fún gbogbo ọ̀rọ̀. Interview, jẹ́nìkan ọmọ grant interview lórúkọ rẹ̀. Tẹ́nìyẹn bá tiẹ̀ ṣe mistake, wàá lè sọ yí pé èmi kọ́ ni mo ṣe o. Ọmọ burúkú tí mo ní kó ṣe kíní yẹn nìyẹn. Ẹ bá dẹ̀ dẹ́yìn ẹ̀ tán fara yín mára pé wò má bínú. Bá ṣe máa láyé lọ tá a fi mú jẹnu. Number 4 or number 5 lọ láṣìírí dáadáa, mo ti sọ yẹn. Number 6, àwọn tí wọ́n jẹ́ bandit tí wọ́n ń filẹ̀ Yorùbá lápé ẹ má lérò yí pé wọ́n ti study a lot nípa olóyè Sunday Igboho, torí they saw him coming. Kó tó dọjọ́ ènìyàn ti mọ̀ pé ń bọ̀. They will have studied a lot of things about him. Olóyè Sunday Igboho inú ara rẹ̀ ni ó mọ̀. Inú ara rẹ̀ nìkan ni ó mọ̀. Máa jẹ́ màánú bí bàbá wa l'Ógbómọ̀ṣọ́, former premier, máa jẹ́ màánú. Ó lóun sọ̀rọ̀, ìyẹn bàbá wa Akíntọ́lá, ó lóun òun báyàwó òun sọ̀rọ̀, ó lùtà. Òun bọ́mọ òun sọ̀rọ̀, ó lùtà. Ó ní láti sin lọ Emmanuel lòun jẹ́ ìmánú, òun kó gbogbo ẹnu. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ máa jáde. Ẹlẹ́ẹ̀keje, ìrú ẹkùn. Olóyè Sunday Igboho lọ́wọ́ náà bí relationship ẹ̀ ó ṣe deep pẹ̀lú àwọn sójà àtàwọn ọlọ́pàá. Àmójú kan ló fi ṣe relationship. Èèyàn lajú méjì torí orogún ìfẹ́ràn ara wọn dénú. Àwọn tó bá jọ́ga wọn bó bá ti Ọlọ́run ó kọ ẹ bó ṣe ṣe. Àwọn gan ni wọ́n máa lànà fún ẹ pé rìn báyìí. Yóò wá ní orúkọ rẹ̀ tó kọ nílẹ̀ Yorùbá tí ò ní parẹ́ mọ́ títí láé. Ló jẹ́ sọ pé sẹ́tí wọn gbélé olóyè Sunday Igboho lọ́wọ́ yìí. Electric ni ó lè tàn mọ́lẹ̀, ó dẹ̀ lè ṣọ́ọ̀kì èèyàn. Ọlọ́run ò ní jẹ́ kó ṣọ́ọ̀kì rẹ lálùbáríkà lọ́kọ̀. Àmín. Olóyè Sunday Igboho, mo bí Ọlọ́run ọba fún ẹ, ìrú ẹkùn yóò succeed. Gbogbo bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá, Ìbà Gani Adams, ẹ pèrà yín ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ báyìí. Ọmọ ìyá nìyí. Ọkàn ẹnìkan lẹ́ni ni yóò tún kẹlòmíì lọ́la. Ẹnìkan lọ́kàn lánàá, ìbẹ́ nìkan ló lánàá, ẹnìkan ló lò ní o. Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la o. Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la. Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́la o. Ọlọ́run ló wà mí káàtì ìbíní lásàyẹ fúnna. Wàyẹ̀bùkọ́ dára mọ́ kátàbà tìyàwó. Wàyẹ̀bùkọ́ dára mọ́ kátàbà tìyàwó. Ìtàn là ń kọ, à ń kọ̀tàn rèé. In 50 years to come, majority wa ti dìtàn. Àwọn tí bá ń bẹ láyé ni wọ́n á kọ̀tàn wa, ẹ̀ wá rí ní parí, mo tún repeat ẹ̀. Tẹ́ bá rẹ́ anybody tó bá ní mo sẹ̀wọ̀n ẹ pé wọn má bínú ní ìbẹ́ nìkan kan já o. Ọlọ́run ó dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. 08057818180. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar. Subscribe sharp sharp.